lásìkò tí ìwádìí ikú ọ̀dọ́mọkùnrin olórin takasufee ní Ọ̀làdìmẹ́jì ìlérí olúwa alọ́ba tó pè é mọ̀ sí Mohbad tó sì wà nílẹ̀ tó ń jà ràn-ìràn ọ̀dọ́mọkùnrin olórin takasufee mi Ọ̀làdìpúpọ̀ Ọlábọ̀dé Ọ̀làdìmẹ́jì ẹni tó pè é mọ̀ sí Oladrip òun náà má ti jáde láyé o tó sì jẹ́ pé àṣírí ikú tó pa á ẹni bí wọ́n ṣe ni pé ó ti ń ní àìsàn kan tó ń bá a farafinra tipẹ́ ṣùgbọ́n tí àpò èèyàn kò mọ̀ àfi àwọn tó súnmọ́ kọjá sísọ. lálẹ́ àná ọjọ́ 14 oṣù kọkànlá tá a wà yìí ọjọ́rú Wednesday òní Ọ̀làdìpúpọ̀ Ọlábọ̀dé Ọ̀làdrip èló máa jáde láyé tí ó sì jẹ́ pé bí fídíò òkú ẹ̀ tó wà nílẹ̀ bó ṣe lù sórí ẹ̀rọ ayélujára láriwo ńlá mà sọ táwọn èèyàn sọ wípé lẹ́yìn oṣù bíi 3 tí Mohbad tó jáde láyé ènìyàn Ọ̀làdrip tóun náà tí kò ju ọmọ ọdún 28 years gẹ́gẹ́ bí Mohbad tó ń jẹ́ ọmọ ọdún 17 èlò náà tó jáde láyé. tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé àìsàn kan tí a kò tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ ó ti ń da Ọ̀làdrip láàmú o ṣùgbọ́n tí wọ́n ní àìsàn náà ìlú padà pa kódà wọ́n ní ọkùnrin náà ó máa ń pòyò yìí ilé ìwòsàn ni tó sì jẹ́ pé lára ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára ní wákàtí díẹ̀ tó fẹ́ kú ẹni bó ṣe ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ kan pé kí ló dé tó jìnnà sóhun nítorí pé òun ti máa ń sọ láìmọye ìgbà pé wọn kò gbọ́dọ̀ jìnnà sóhun wọn máa rú nǹkan tó ń ṣe òun. ní báyìí ọ̀rọ̀ ti yíwọ́ o Ọ̀làdrip ó ti jáde láyé bẹ́ẹ̀ ni ariwo kú ariwo ìbànújẹ́ ó ti sọ ní agboolé àwọn olórin takasufee ẹ̀rùn àti wípé orin tí ó sọ Ọ̀làdrip di gbajúgbajà ní orin àjàlá travel tó kọ bẹ́ẹ̀ ló tún kọ lálà kúkú lálà gbogbo ètò kọ pẹ̀lú ọ̀gá ẹ̀ tó wà lábẹ́ iléeṣẹ́ orin èèyàn Reminisce bó tilẹ̀ jẹ́ wípé ó padà kúrò lábẹ́ iléeṣẹ́ orin Reminisce nígbà tó yá ṣùgbọ́n àjàlá travel lálà kúkú lálà àti mainland to island tó kọ ó jẹ́ àwọn orin tó mìtìtì ní ọjọ́ 6 oṣù kẹwàá tó kọjá yìí ó ní Ọ̀làdrip ló sọ àsọtẹ́lẹ̀ kú ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kò fura nígbà tó gbé orin ẹ̀ jáde tó pe àkọlé ní die young èèyàn kéèyàn kú ní wèrèwèrèwè tí ó sì sẹ́ni tó mọ̀ wípé ó ń sọ fún wọn pé òun ti fẹ́ kú ní wèrèwèrè ni àfìgbà tí ó di àná tó kú làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé àwọn ṣẹ̀ mọ̀túmọ̀ orin tó gbé jáde gbẹ̀yìn ni pé àṣé ó fẹ́ jáde láyé ní ọ̀dọ́mọkùnrin kékeré tóun náà ṣẹ̀fẹ̀ lé ògolo ni. ó tún ṣe pàtàkì láì jẹ́ kí ẹ mọ̀ pé lára àwọn tí Ọ̀làdrip tó ti bá kọrin ó ní Mohbad tóun náà jáde láyé táwọn èèyàn sì ń sọ wípé àwọn olórin takasufee pàápàá àwọn ọ̀dọ́ àníwọ̀n wọ́n nílò àdúrà o láti fi rí àwọn nǹkan burúkú àti àwọn àjálù bíi kúrò láàrin wọn.